báwo ló ṣe fẹ́ lọ gbé ta nígbà tí èsì kó lè níwọ jẹjẹjẹjẹ nílé ńlé wà onílé ògbélé lé ọ lọ́wọ́ ike kọ ọbọ ńta ìwọ kọ́ ló sì nílé àbúrò wa gbé fọsẹẹlì lélẹ ńlé bẹ́ẹ̀ ni ìgbà tó jókòó sídìí rẹ̀ ìwọ kọ́ ló ní wọn ò sì fún ọ ní yọ̀ǹda pé kó máa bá wọn ta kí ló fẹ́ máa ta ọjà ọlọ́jà sí gbogbo nǹkan tá a bá fẹ́ ta láyé yìí ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó fẹ́ ta ló ní àbí kó jẹ́ pé ẹni tó ní ló yọ̀ǹda fún ọ lákòókò yún wípé kó ọbọ̀ ń ta kó yọ̀ǹda fún ọ wípé kó ọbọ̀ ń ta ìwọ kọ́ ló sì ní àbùrọ̀ máa gbéra ẹni lọ sí nǹkan tí ọ̀tọ̀ sí ni nídìí ẹrù ẹlẹ́rù toríko Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún Hakim ibn Hizam radiyallahu anhu wọ́n ní la tabi' ma laysa 'indak nǹkan tí ìbá ti ṣe pé wọ́n lò ní ò gbọ́dọ̀ ta wọ́n kọ́ lò ní ò gbọ́dọ̀ ta torí ẹ̀ kọ́tọ́ kọ́ ta nǹkan tí wọ́n ọ̀bẹ ọ pé kọ́ bá wọn ta kọ́dà kó ṣe pé lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́yìn tó ti tà tán ẹni tó ní ó padà gbà wípé bó ti ṣe tán náà òun ò bínú sí lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ nítorí pé wọ́n kọ́ ló ní àsìkò tó ń ṣe ń ta òun wọn ò yọ̀ǹda fún wọn pé kó bá wọn tà nígbàtí àwọn míì gẹ́gẹ́ bí imaamu Malik àti Abu Hanifa àti imaamu Ahmad nínú ẹgbàá wa kan wọ́n ní tí wọ́n bá padà yọ̀ǹda fún ọ wípé bó ti ṣe dáhùn àwọn ò bínú sí ajẹ́pẹ́ kò burú kọ̀tọ́ka tàǹkà dání gbogbo ẹ̀yin tẹ́ ń tajà ọjà tó dà ọgbọ́dọ̀ ti jẹ́ pọ́ wà níkàáwọ́ rẹ ó ti wà lọ́dọ̀ rẹ ó ti rà á kódà kó ṣe pé àwìn ló rà á ṣùgbọ́n ti wà lọ́dọ̀ rẹ wọ́n ti sọ pé wọ́n ló ní gbèsè ló jẹ ẹni tí wọ́n náà rà lọ́dọ̀ rẹ ọtọ́ sí ọ pé kó máa tà nígbà náà àmọ́ nǹkan tá a ní òfin Allah ọlọ́ àgbọ́dọ̀ ta kò burú ká gba àgbàtà ká gba ọjà lọ́dọ̀ ẹnìkan ká bá ta ṣùgbọ́n ká ti mà síwájú wípé ń ṣe lágbà àgbàtà ẹni tó ní ọjà ló lówó èyí tó túmọ̀ sí wípé iyekíye tá a bá ta ẹni tó ní ọjà tá a gbàtà lónìí tó bá wà wù láti yọ nǹkan kan fún wa nínú iye táwa gbàtà ń kò sí ní tó burú ń bẹ́ẹ̀ wọ́n tó bá wò pé gbogbo owó rẹ̀ ló ń fẹ́ gbà náà kò tún sí ní tó burú ń bẹ̀. ètò túmọ̀ sí wípé ọjà táàrí pọ́ńtáun jẹ́ ọ́ dájú wípé ìwọ gangan ló ní kìí ṣe nǹkan tó jẹ́ wípé jíjí ló jí kìí sì ṣe ń tó ṣe wípé bọ́ fẹ́ kó ṣe pọ́dọ̀ rẹ lọ́wọ́ ẹni tó ní ló kó sí ọ lọ́dọ̀ ṣùgbọ́n ẹni tó kó sí ọ lọ́dọ̀ kò fìgbà kan yọ̀ǹda fún ọ pé kọ́ ọbọ̀ ń tarí wọ́n máa yá nǹkan lọ́dọ̀ èèyàn tọ́ pé kàkà ká dá ọjà padà fún ọ lọ́jà ká dá ẹrù padà fẹ́lẹ́rù ẹni tá a yá lọ́dọ̀ rẹ̀ ńṣe lẹ́gbọ́ pé ẹni tó yá nǹkan lọ́dọ̀ yín ti gbé ta olè ni wọ́n ń pè lẹ́yìn o ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà téèyàn bá wá ta ọjà ọlọ́jà èèyàn ta nǹkan oníǹkan lásìkò tó ṣe wípé ẹni tó ní kò sáláì rí pé à ń tà á kò sáláì rí pé a gbélé lórí pé a fẹ́ tà á ó sì dákẹ́ kò sọ̀rọ̀ wípé tà á àbí má tà á àbí tà ń bẹ̀ ọ́ ọ̀sán kankan
ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ ẹni tó ta nǹkan ní nǹkan láì gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀. ẹni tó ní dídákẹ́ tó dákẹ́ ò túmọ̀ sí kó ti fara mọ́, dídákẹ́ tó dákẹ́ tí ò sí káì tí ò sì sọ pé kárí kò túmọ̀ sí kó fara mọ́, torí pé ntọ́jú òfin ni wípé ẹrù ẹlòmíì yọ ṣẹ́kù lẹ́rù rẹ̀ lópin ìgbà tí ó bá ti tà á. kákíyè sára ọ̀pọ̀ nínú àwọn èèyàn ló jẹ́ pé wọ́n ń lọ ọjà lójoojúmọ́, wọ́n máa fi àfẹ̀mẹ́júmẹ́jì lọ́jà, wọn ò sì ní padà dé àfi ní ìgbà tí gbogbo ọjà bá túká. ṣùgbọ́n tẹ́ bá dé ọjà ẹ rí i pé wọn ò ní ọjà kan tó ṣe pé wọ́n ń tà, wọn ò lẹ́rù kan ètò ṣe pé wọ́n pàtẹ rẹ̀, bàràǹdà lásán ni wọ́n ń ṣe. bàràǹdà pé bẹ́yìn bá ti fẹ́ wọjà wọ́n wá bá yín máa béèrè lọ́dọ̀ yín wípé kí ni tẹ́ ń fẹ́, kí ni tẹ́ fẹ́ rà, gbogbo ń tó wù kẹ́ ti torí rẹ̀ wájà yìí wípé ẹ fẹ́ rà àwọn ń tà. wọ́n wá máa ta ẹni tí wọn ò ní fún yín, wọ́n ní ká jókòó, ẹ dáhùn lọ tètè bá yín mú wá, ẹ dáhùn tètè lọ bá yín kó wá, ẹ dáhùn yára lọ bá yín gbé wá, nígbà tó sì jẹ́ pé wọn ò ní nǹkan kan eléyìí tó ṣe pé dèrò wọn ń tà, ṣùgbọ́n ìṣe tí wọ́n sọ pé ó fẹ́ ra nǹkan ni ló fún wọn láǹfààní láti gbéra pa ipá wọn lọ ra irú ọjà yín àbáwọn lọ gbà á. táwọn bá wá gbà á, àwọn ó béèrè iye tán bá ń tà á, àwọn wá fowó kún, àwọn ó béèrè iye tán bá ń tà á, àwọn wá fowó kún, owó táwọn bá fi kún iná máa jẹ́ tàwọn, ní táwọn ń jẹ lọ́jà kò jù bẹ́ẹ̀ lọ. ìsìláàmù kò farama. kò burú kọjá pé ìwọ náà ọlọ́gba kántà àbọ̀gba ṣọ́ọ̀pù ọwọ́ arajà sórí kántà àbọ̀ arajà sí ṣọ́ọ̀pù yín, bẹ́ẹ̀nìkan bá ti wá tó lòun fẹ́ rajà tọ́jọ́ kan nínú ètò ti rà kọ́ máa tà fún eléyìí ò léèwọ̀. àmọ́ pé ọjà tó ní iná lọ́ọ́ máa tà, ṣẹ̀ríà kò farama. ọjà tó ní kápẹ́ lọ́ọ́ máa tà, ṣẹ̀ríà kò farama. nítorí di eléyìí ó lè jẹ́ pé ọjà tó wà nígbà rẹ̀ yún, ọjà yún rírà lọ rà á pẹ̀lú owó rẹ̀ àbótí ẹ̀rá láwìn. ọjà tó rà pẹ̀lú owó rẹ̀ àbẹ́yìí tó rà láwìn, kò sí nǹkan tó burú kọjá pé ìwọ náà ń tà, ṣùgbọ́n ọjà ò ní ní rírà, ọkàn ní nílò gbàtà. ọwọ́ ló ti mọ̀ pé 5,000 ni wọ́n ń tà, wọ́n wá rí ta l7,000, wọ́n á yọ 2,000 sápò lórúkọ pé kí ni wọn náà bá máa jẹ tó o bá gbọ́nrú ọgbà yìí, haram ló ń jẹun lábẹ́ òfin ṣẹ̀ríà. ó lè gba gbàtà kẹ́ni tó lọ́jọ́ sọ fún ọ pé 5,000 ni mò ń ta, tó o bá rí tàbí bẹ́ẹ̀ lọ ń bínú sí i, mú èlé orí rẹ̀ 5,000 péré ni ó mú wá fún mi, kò sí ní tó burú ń bẹ̀. ṣùgbọ́n kò sọ báwọn iyekíye tó o bá ta ẹni tó lẹ́rù ló lówó, torí pé wọ́n ọ̀tá kankan bí ìbá ṣẹrù ẹlẹ́rù. májẹ̀mú ẹlẹ́karùn-ún òun náà ní pé ọjà tá a rà tá a tà tá a sọ pé a ríra rí ta, ó gbọ́dọ̀ jẹ́ ọjà tá a lágbára láti lè fún ẹni tó rà á, láti lè gbà á lọ́dọ̀ ẹni tó tà fún wa. ó gbọ́dọ̀ jẹ́ pé ó ra nǹkan tó bá kan ẹ bá ń gbé ntí mo rà, ẹ bá mú ntí mo rà, yóò di pé ṣebí mo ti sọ fún ọ tẹ́lẹ̀ náà, àbí kí ni béèrè kí béèrè tó ń bi mí báyìí. rárá o, bí kọ́jẹ́ pé èèyàn lẹ́rú, ẹrú yẹn ti wá sá fólówó rẹ̀, àti ń wá ó ti tójọ́ mẹ́ta, a sì fìbí kan gbúrò rẹ̀, àwa ta ẹrú tó ti sáwọn fẹ́nìkan tó fẹ́ rẹrú ló kọ pé kọ́ máa wá ká,
ṣẹ̀rí ọ̀farama nítorí pé a kì í ta òfurufú fún èèyàn káwa wa gbowó káwa pa arówó pa ó lọ pa àbọ̀ jalè. a ní ràkúnmí tó ti sá ńlé, màálù tó ti sá, ewúrẹ́ àbágùtàn táwọn wá dáàrí látọjọ́ tó pẹ́ àwọn àtà fún yàn á ṣẹ̀rí ọ̀farama. gbogbo ń ta bá tà tó ṣe pé kò sọ́nà fún yàn láti fún ẹni tó rà lọ́dọ̀ èèyàn, ṣẹ̀rí ọ̀farama kíkọjá pẹ̀lú rẹ̀ lẹ́tà. kódà kó ṣe ike ẹni tó rà ọmọ bó ń ṣe lè rí, ṣẹ̀rí ọ̀farama. torásìkò tó ń ta pàtó kò sí nǹkan kan pàtó tó lè tọ́ka sí pọ̀ ọ̀tà tó ti torí rẹ̀ gbowó. a gbọ́dọ̀ jẹ́ pé ọ wà ní kápá rẹ̀ ó sì fi lé ẹni tó rà lọ́wọ́. torí ẹ̀ kọ̀tọ́ o kẹ́nìkan wá ta àwọn ẹyẹlé tí ń fò lójú sánmà kọ́ta fún wa wọ́n á ní tí wọ́n náà bá fẹ́ sáré rẹ̀ wọ́n lè ta fún ọ lójú páálí dọ́sìn ọba ka 12 iye rẹ̀ ni ọ wá fi lé mi lọ́wọ́ nígbà tó ọba tó mú tó wà lọ́nà tó fi lè lé ẹni tó rà lọ́wọ́ ìgbà náà ló tó tọkọta. ẹnìkan kò gbọ́dọ̀ ta ẹyẹ tí ń bẹ nínú abẹ́já tí ń bẹ nínú omi, kò gbọ́dọ̀ ta fún yàn. kìí ṣe omi àtọwọ́dá àbódò àtọwọ́dá tó ṣe pé àwọn náà láti kára wa la fi dá odò yún táwọn ń sin ẹja nínú rẹ̀, tó ṣe pé gbogbo ẹja tá a bá fẹ́ mú nínú rẹ̀ ìrọ̀rùn láàmú. kìí ṣe lẹ́yìn odò tó lù wá dákalẹ̀ tó ṣe pé ẹja nù rẹ̀ yóò máa lọ yóò máa bọ̀, ó lè tìlú kan bọ́ọ̀lù mi, ó lè torílẹ̀-èdè kan bọ́ sórílẹ̀-èdè mi. wọ́n á lọ ta ẹja ẹgbẹ̀rún fún mi níye báyìí, èmi náà ni mo rẹ́jà rà ẹja àbí wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ nítorí kó dìndìnrìn. wọ́n mú gbàtọ́ bá mú tó wà lọ́wọ́ rẹ̀ wá tà fún mi kó gbowó. bákan náà wọ́n lọ kọjá wa, ọjà tó wá kó wáyùn ibi tẹ́ ń ti ń kó bọ̀ lọ́ba kó sọ́wọ́ custom. àwọn custom wọ́n ti dáwọ́ ti ọjà wọ́n ti wà lọ sí àgọ́ wọn. èmi wá ta ọjà yín fún ọ ló kọ pé mo ti tà fún ọ bọ́ bá máa bó ṣe lè rí gbà kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà. gbogbo ọjà tá a tà fún yàn tí ó rọ̀ wá lọ́rùn láti fi fún ẹni tó rà lọ́dọ̀ wa kọ́tọ́ kátàrú rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà. ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu anna an-nabiyya sallallahu alayhi wa alihi wa sallam naha an shira'i al-'abdi wa huwa abiq. ọlá nàbí sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa láti ra ẹrú nígbà tí ẹrú jẹ́ni tó ti sá lọ́dọ̀ olówó rẹ̀. àsìkò tó ti sá mọ́ olówó rẹ̀ lọ́wọ́ yìí anabi sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀ gbọ́dọ̀ ra o. alimami Ahmad ló gbé jáde torí pé ń bọ̀ lọ́ọ́ mà olówó rẹ̀ ọmọ ibi tó wà ọmọ ibi tó kàngùn sí kọ́lá kó ṣe pé ìwà ọmọ bó ṣe lè rí Islam ọgbà. ó wá lọ́dọ̀ alimami Muslim ní tiwọn látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam naha an bay'il gharar. wala nabi sallallahu alayhi wa sallam wọ́n kọ̀ fún wa láti máa ra àbí ta gbogbo nǹkan tó ṣe pé ó ní ìṣojú nínú, ó ṣeéṣe kó bọ́ sí, ó ṣeéṣe kó má bọ́ sí. anabi sallallahu alayhi wa sallam ń kọ̀ fún wa láti jẹ́ ọjà pẹ̀lú rẹ̀ láàmàtà. ó ṣeéṣe ká rí ẹrú tó sàn, ó sì ṣeéṣe ká má rí, ó ṣeéṣe ká rí ẹranko eléyìí tó ti sá mọ́lówó rẹ̀ lọ́wọ́, ó sì ṣeéṣe ká má rí. lábẹ́ òfin ṣẹ̀ríà kò tọ́ kọjá pẹ̀lú rẹ̀ látà, kò sì tọ́ kọjá pẹ̀lú rẹ̀ láàmàrà. òfin ṣẹ̀ríà ṣe léèwọ̀ fún wa. kákíyèsí gbogbo nǹkan tó ṣe pé kò sí lọ́wọ́ rẹ̀, kò sí lọ́wọ́ rẹ̀ láti fi fún ẹni tó rà lọ́wọ́ rẹ̀, ò gbọ́dọ̀ ta. ó dájú wípé ẹyẹ yún ìwọ náà ló ní, tó bá fò lọ a máa fò bọ̀, ì máa fò padà sí ilé nígbà tó bá di alẹ́. yóò di ní alẹ́ hùn nígbà tó bá fò padà kó o mú kó o fi síbì kan
gbàtọ́ bá di pé lẹ̀ má ẹni tó fẹ́ ra mú ẹyẹ ń jáde kọ́ wá tà fún kọ́ gbowó kọjá pẹ̀lú májẹ̀mú ẹyẹ tí ṣẹ̀ríà tọ́gbà pa lè tarú ẹ̀ yé ṣe bí kọ́ fẹ́ ta ẹyẹ òwìwí ẹyẹ àwòdì ẹyẹ gúnugún kọjá pé náà lọ fẹ́ tà fún yàn òwìwí àwòdì tàbí gúnugún àbí àṣà tó bá tà kí ni kí wọ́n fi ṣe gánà rí nítorí pé àwọn ẹyẹ yun wọ́n ti wọ abẹ́ àwọn ẹyẹ tánàbí sallallahu alayhi wa sallam tí wọ́n pe jíjẹ rẹ̀ fún wa léèwọ̀ anabi sallallahu alayhi wa sallam naha an kulli dhi nabin min as-siba' wa an kulli dhi makhlabin min at-tayr anabi sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo ẹranko eléyìí tó bá jẹ́ abẹ́yẹn ọ̀gàn èèwọ̀ ni ká jẹ bẹ́ẹ̀ sì ni gbogbo ètò bá lé kíkaná nínú àwọn ẹyẹ tí máa fi ṣọdẹ èèwọ̀ ni ká jẹ ọ̀nà àdìtà nàbì sallallahu alayhi wa sallam náà ló tún fi hàn wá pé inna Allaha idha harrama shay'an harrama thamana tó ló wá bá ṣe nǹkan kan léèwọ̀ kí máa sowó rẹ̀ náà léèwọ̀ ọ̀wá lọ fẹ́ rò wìwí kí lọ́ọ́ bá fi ṣe ọ̀fẹ́ rẹ̀ yẹ gúnugún kí lọ́ọ́ fẹ́ fi ṣe ọ̀fẹ́ rẹ̀ yẹ àwòdì kí lọ́ọ́ fẹ́ fi ṣe àṣà ọ̀fẹ́ rà kí lọ́ọ́ fẹ́ fi ṣe nǹkan tí ó bá ti tọ́ ní jíjẹ tí wọ́n ṣe léèwọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà owó tá a bá pa lórí títà rẹ̀ ńkọ́ èèwọ̀ ni ó máa jẹ́ tọ́ ó ṣeéṣe ó jẹ́ pé nǹkan tó fẹ́ tà yín wọ́n ti dá ọ̀túnla fún ọ lọ́dọ̀ àwọn custom ìpè ńlẹ́rìí ọjà ń gbà àwọn ọ̀dà padà fún yín lọ́túnla ọ gbọ́dọ̀ ta tí ò ní kọ́ ọ̀tajà tí wọ́n lórí gbà lọ́túnla nítorí pé kò sí ní kápá rẹ lónìí nígbà tó bá tó tì ọ lọ́wọ́ lọ́túnla tó ti wà lọ́wọ́ rẹ ìgbà náà ló tó lè tà kò tún wà lọ́wọ́ rẹ lásán ó tún ti gbé kúrò láyé rẹ tó wà lọ́dọ̀ tiwọn ó ti gbé wá sáyé tiẹ̀ ìgbà náà ló tó lè tà nítorí tó o bá ti gbé kúrò láyé wọn àwọn kan ti fún àwọn ìpè ẹ máa gbé lọ wọ́n wá tà fún yàn ó ṣe é ṣe kọ́ yẹ pé lójú ọ̀nà pa àfẹ́ gbé jáde lójú gbàgede wọn iná lọ̀gá kan tó ti ní ta ló ní kó gbọ́jà jáde wọ́n ní àwọn ti ṣèwé kó gbé jáde ni kó gbé kíni jáde níta ti gbẹ́sẹ̀ lé yọba tún di pé ọ̀tarọ́ torí ẹ yóò kú lọ́dọ̀ wọn pátápátá yóò wá sọ́dọ̀ tiẹ̀ pátáyáyá ìgbà náà ló tó lè tà òfin ṣẹ̀ríà nù torí pé ṣẹ̀ríà yìí àtọ̀dọ̀ Olúwa wa ló ti wá kó fààyè èèyàn jẹ sílẹ̀ kó fààyè èèyàn jẹ sílẹ̀ torí ẹ̀ a gbọ́dọ̀ rí i pé ń ta ta fún yàn ọ wà ní kápá wa pé ká fi lé lọ́wọ́ mọ́jẹ̀mọ́lẹ́kẹfà òun náà ní pé gbogbo tá a bá fẹ́ tà a gbọ́dọ̀ mọ̀ á nítorí fẹ́ tà ẹni tí ó rà gbọ́dọ̀ mọ̀ á gbọ́dọ̀ mọ̀ dáadáa ìwọ náà owó tó gbà lórí nítorí fẹ́ tà ọ gbọ́dọ̀ mọ̀ dáadáa torí ẹ̀ tá a bá ti ma níta fẹ́ rà tá a sì ma owó tá a fẹ́ fi tà kọ̀tọ́ kí káràkátà ń kọ́ wáyé nítorí pé ó ti di káràkátà eléyìí tó ní ìṣojú nínú ọjọ́ òkùnkùn nú ṣẹ̀ríà kò sì fara márù rẹ̀ torí ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam naha an bay'il gharar gbogbo káràkátà eléyìí tó jẹ́ tó ní ìṣojú nínú ṣẹ̀ríà ó lè wà ní ẹ gbọ́dọ̀ ṣe tọ́ nǹkan tí mo fẹ́ rà bóun ní sì wá mọ̀ wọ́n ní ó ṣeéṣe kí n má pẹ̀lú wípé wọ́n ròyìn rẹ̀ fún mi wọ́n ròyìn fún mi pé báyìí lórí gẹ́gẹ́ bí àwọn òṣòwò tó wà lórílẹ̀‐èdè kan wọ́n ti ṣe máa rajà láti orílẹ̀‐èdè bòmíì láì jẹ́ pé wọ́n fi orílẹ̀‐èdè wọn sílẹ̀ ní Nàìjíríà tiwa yìí àwọn èèyàn wà tó jẹ́ àwọn òṣòwò ńláńlá àtàwọn alábọ́ọ́dé tẹ́kọ́ máa ń rajà ránṣẹ́ láti China láti Europe láti America láti Japan láì jẹ́ pé wọ́n kúrò ní Nàìjíríà kódà
kò ní lọ sí airport, ṣọ́ọ̀pù rẹ̀ náà ni ó wà, ibẹ̀ náà ni wọ́n ti máa bẹ ọjà yín wípé kí wọ́n bá wọn fi ránṣẹ́. Lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ẹni tó fẹ́ rajà lọ́dọ̀ wọn, àwọn ya àwòrán ọjà tó fẹ́ rà wọ́n yà ránṣẹ́ sí wọn, wọ́n sì tún ròyìn rẹ̀ fún wọn báwo ló ti ṣe rí. Ibi tá ẹ rí tó rí báyìí lára àwòrán tá a yà wọn, eléyìí tá a kọ nọ́mbà alákọ̀ọ́kọ́ sí wọn, àlàyé tiẹ̀ bó ṣe rí nì. Ibi tá a kọ nọ́mbà ẹlẹ́ẹ̀kejì sí wọn, àlàyé iṣẹ́ tiẹ̀ bó ṣe rí nì, bínú rẹ̀ tó ṣe rí nì. Ibi tá a kọ nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta sí wọn, bó ṣe rí nì. Lẹ́yìn gbogbo àlàyé wọn tí wọ́n ti fi hàn wọ́n báwo ni jẹ́ fẹ́ rà ti ṣe rí, tó bá tẹ́yìn lọ́rùn lẹ́yìn ọ̀wá sọ pé kí wọ́n kó ránṣẹ́, iye mélòó ni kí wọ́n kó ránṣẹ́, iye tó wo wọn tí wọ́n sì pa wọn ń tàtọ́ jẹ́, ẹ̀yin ọ̀ lọ ṣe bank draft, ẹ fi ránṣẹ́ sí wọn pé ẹ ti fowó wọn ránṣẹ́. Táwọn bá ti rí wọn kó ọjà ránṣẹ́ sí yín, ẹ ti rà á, àwọn náà wọ́n ti tà á, lópin ìgbà tó bá ṣe wípé ìgbà tọ́jà yẹn dé sọ́dọ̀ yín kò yàtọ̀ sí bí wọ́n ti ṣe ròyìn rẹ̀ fún yín gẹ́lẹ́, bí wọ́n ti ṣe ròyìn rẹ̀ náà lẹ́ bá, wọ́n ti tà á, ẹ̀yin náà ti rà á. Ìdí nu tó fi jẹ́ wípé ó ń rọrùn fún wa lórílẹ̀‐èdè wa láti rí tí wọ́n ń ṣe lórílẹ̀‐èdè ibòmíràn ní rọrùn láì sí wàhálà ń bẹ. Ó ń rọ àwọn ẹni tó wà lórílẹ̀‐èdè míì náà lọ́rùn láti rí ní táwa náà ń ṣe lórílẹ̀‐èdè wa rà, láì jẹ́ pé àwọn náà wá sórílẹ̀‐èdè wa, láì kò sì jẹ́ pé lẹ́yìn ń fa wàhálà tàbí apọn tàbáriwo eléyìí, nítorí pé ìròyìn tí kálukú ń ròyìn nípa ọjà tó fẹ́ tà nígbà tọ́jà dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n bá gẹ́lẹ́. Ìgbà míì ẹ̀wẹ̀wẹ̀ wọ́n máa ń mọ tí wọ́n fẹ́ tà àti owó tán fẹ́ gbà lórí títà látàrí rírí nǹkan tán fẹ́ tà fún ìwọ náà rí ní kó tó di pọ̀ ọ̀rá, wọ́n fi hàn dáadáa, ó sì wo gbogbo ti fún tẹ̀dọ́ rẹ̀, wọ́n náà rí pọ̀ bọ́ ọ láàmú ṣáájú kó tó di pẹ́ sanwó eléyìí, ó sì rí pọ́ tẹ́ ọlọ́run, kò sí nǹkan kan tó burú bàjẹ́ ń bẹ̀, kìí sì ṣe nǹkan tí máa yára bàjẹ́, dábàá pé lẹ́nu kó tó sanwó ní nǹkan bàjẹ́, àjẹ́ pé ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà kí káràkátà wáyé bẹ́ẹ̀. Wọ́n ròyìn rẹ̀ fún wa tàbí kọjá parí, ọ̀ gbọ́dọ̀ tà nǹkankan láì jẹ́ pé ẹni tó fẹ́ rà ó rí àbí oròyìn rẹ̀ fún ó sì bá bẹ́ẹ̀. Ìwọ náà owó tó fẹ́ gbà ṣé náírà ni tàbí kóbò, ṣé owó orílẹ̀-èdè tiwa ni àbí tó orílẹ̀-èdè bòmíì, tó bá sì tó owó orílẹ̀-èdè bòmíì èló ni wọ́n ń ṣe, kọ́mọ̀jẹ́ pé iye tí wọ́n san fún ọ yóò lé sí iye tó yẹ kó gbà àbí kó kéré sí iye tó yẹ kó gbà, báyọ̀ pé ńgbà wọn bá lọ tán lọ́wọ́ amúgbébánu wípé àwọn èèyàn yìí jàǹbá rẹ rárá o, ọmọ dáadáa kó tó di pé ń sanwó fúnra yín, wọ́n má jẹ́ pé wọ́n lọ tán lọ́mọ á sọ pé wọ́n jàǹbá rẹ. Lábẹ́ òfin ṣẹ̀ríà nǹkan tó ṣe wípé àmọ́ àgbọ̀dọ̀ ta, àwọn ọ̀ma àwọn tá a fẹ́ ta gan ọ̀ma ọ̀gbọ̀dọ̀ ta, ẹni tí wọ́n rọ ọ̀ma wọn náà gbọ́dọ̀ rà. Wọ́n kàn sọ pé mọ́tò kan bọ̀ mọ́ ọ́dà rẹ̀ láti Holland, mọ́tò yẹn ọ̀dà pípé ọ̀dà kí ló dé, torí pé Holland ló ti ń bọ̀, and then what, ntí ọ̀dà ìwá láti Holland gbọ́ ti jọ Holland, Nàìjíríà ní èdè gbogbo gbà ńgbà tó ti pọ̀ gbádùn, àmọ́ ńgbà tó jẹ́ pé Holland lélẹ́yìn jẹ́ ń tiẹ̀ ó ní ọ̀dà náà ni ní mọ́tò bá dé, ìwọ náà bá ti ń sanwó olúwa mẹ́jẹ àtútù, mọ́tò tí wò rí ẹni tí ó ta gan ọ̀ma bó ṣe rí, ìwọ tó hàn rà kí ló fi ròyìn rẹ̀ fún ọwọ́ Holland wá jẹ́ kí ni. Akramakumullah bá tó rí mọ́tò ó bá gbé gbogbo orin tọ́jẹ́ pé òun ló gbé mọ́tò ro gbogbo ẹ ti dógùn kọ́ wọnú ẹ̀kọ́ dání ó sì ti sanwó. tó eléyìí kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà, gbogbo ń dábàárà láyé agbọ́dọ̀ jẹ́ pa àmà wọ́n ní kó ra gàrí yẹn wọ́n sì dì í sínú àpò sakasaka, wọ́n ti rán ẹnu rẹ̀, kò sí tó burú o ike ẹ sáwòrú gàrí ń ẹ sáwò
ọ̀nbẹ nínú wa ẹjọ́ pé tó bá bu gàrí sí lọ́wọ́ lásán ó ti tó láti dá mà bí gàrí ìdá àbí ọ̀dá. ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe pé tí ọba tó wọ́n sẹ́nu kọ́ jẹ́wò ìní ó tó mà pé gàrí ìdá àbí ọ̀dá. ó sì ń bẹ nínú wa ẹni tó bá rí gàrí lásán ọmọ bọ́ dà àbí ọ̀dá. jọjọ́ wọn fi hàn án torí Islam fẹ́ dínà ń ṣépè fúnra ẹni à ń pẹ́ nìkan jàǹbá wa à ń pẹ́ nìkan ó jẹ́wọ́ wa lọ́nà tí ọ̀tọ̀ Islam fẹ́ di ngbà wọn bu gàrí sí ọ lọ́wọ́ oníwọ̀ dá gàrí mà ó sì lọ́ọ́ tẹ ọlọ́run wọ́n tà fún ọ tán ọ wá tún ru sakasaka ó tún ru padà pé kí ló dé tani ó gbowó lọ tani ó dáwó padà fún àbọ̀ gbádùn. torí pé ká lè dínà gbogbo irú eléyìí náà ni wọ́n ṣe pé kọ́ ọmọ tó fẹ́ rà kí ló fẹ́ kówó lé. torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ó dé táyé dé nìsín bóyá ńgbà tó délé ìníyàwó rẹ̀ sọ pé ṣé gàrí wa lọ́rọ̀ wá kan ni kì í ṣe gàrí lọ́rọ̀ wá kan nítorí wa kan ní ìsinmi ká wá bá ṣe gbọ́mọ ilé ọ̀sìpìtù wọn bá ní ó ṣe bí kò sóúnjẹ lẹ́nìí pé ọlọ́gbọ́wọ́ gàrí padà ní o àwọn ń parọ́ pé gàrí ọ̀dà kò ṣe dáa ebí orí kò tó rà. kálíbà dínà gbogbo awọ gbogbo wàhálà ọgbọ́dọ̀ mọ nǹkan tó fẹ́ rà tá a bá ti ma tá a sì lọ tẹ́ wa lọ́rùn tó bá rà á tẹ́ni tó sì ta náà ta fún ọ àgbọ́dọ̀ gbá wuyewuye kan má. lọ́wọ́ wọ̀ fún ọ ló fi gbà láti rà ó sì wọ̀ fún ọ náà lọ́gbà láti tà á. afẹ́ ra sọ ẹ̀rí pa àwọn aláṣọ yàtọ̀ sí pa ara sọ wọ́n tún gbélé wa lọ́wọ́ ẹ wo staff ẹ̀ báwo ló ṣe rí sọ tẹ́yìn lọ́rùn wọn náà sì wò ìwọ ọmọ sọ wò dáadáa ó tún mú yàn lẹ́yìn àwọn náà túbọ̀ wò ó ọwọ́ adẹ́ni sọ ọ lọ́ọ́ rà má ó ṣe rà má tó bá ké bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe káràkátà ẹnìkan tó bá pawó kọ́ máa jẹun rẹ o torí tó bá lọ jẹun rẹ tó bá padà dé owó ní pé wàá lọ ṣẹlẹ̀ wọ́n ti rí o ti lọ tí ọlọ́run alhamdulillah lópin ìgbà tí ò bá jẹ́ nǹkan tó ṣe pé wọ́n máa ń kọ́ sí la pé ìgbà báyìí ni ó bàjẹ́ kó a jẹ́ pé ńgbà tí mo ra èmi ò kíyèsí ìwọ náà ò kíyèsí mo ti wá gbà lọ ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ wọ́n bá ní ẹjẹ́ wo déètì tí wọ́n kọ sí la wọ́n bá ló ti bàjẹ́ tó sùn méjì ya Rabbana májà jẹ májèlé tó bá sì dá padà òun ò ní gbà bá o sẹ́mi mọ́kọ déètì yìí ẹ rí mi pé mo ara lẹ́ẹ̀kan eléyìí gbogbo ẹ̀tọ́ ló ní láti gbowó rẹ̀ padà bẹ́ẹ̀ ni ó lè jóògùn wọ́n ti kọ sí la pé ìjọba ẹni ó bàjẹ́ ṣùgbọ́n náà ti ń tà kó kíyèsí kò tètè lọ lórí igbá wọ́n á tà fún ọ tó ńgbà tó fi fẹ́ mú lọ́ba rí pé oògùn yìí ó ti bàjẹ́ má lò ó nítorí pé àwọn ẹlòmíín ṣera wọn láfíríkà wa yìí o wọ́n ní májèlé pọ̀ mọ́ áfíríkà o wàá kú yányá torí pé àwọn tí ń kọ́ déètì sí wọn kọ́ lásán o ó ní nǹkan kan tó máa ń fi sínú àwọn nǹkan yẹn wípé yóò mú máa bẹ ní dáadáa dìgbà báyìí tí àsìkò ń bá ti pé ni wọ́n ṣe sọ fún ọ pé kò yẹ ká lò má tọ́ba lọ lò ó kí ní sí ọ kí ló tún dákun kọ́ ọ mọ́ bá fọwọ́ ara rẹ síra rẹ owó yìí ò sì gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ọlọ́bẹ ni tó ta fún ọ níjẹ́ ta fún mi ó ti tán èé ṣe nǹkan tó ṣe pàǹfààní rẹ sẹ́kù ẹ dánwò mi padà bẹ́ẹ̀ bá sì lé tàǹfààní rẹ sẹ́kù ẹ fi pààrọ̀ rẹ̀ fún mi òun náà sì bùkátà kọ́ máa bínú pé ibẹ̀ ti já ńgbàtẹ́ ti já nígbà padà tí wọn ò bá járú rẹ̀ sóòtún tà ní níta ló ti bàjẹ́ ó ti bàjẹ́ náà ni wọn ò gbọ́dọ̀ ta fẹ́ lómi àwọn akẹ́yẹ mo lè pààrọ̀ déètì rẹ̀ báwo wọ́n máa ṣe kú pa àwọn èèyàn torí di eléyìí báyìí a gbọ́dọ̀ mọ̀ kí la fẹ́ rà a gbọ́dọ̀ mọ̀ kí la fẹ́ rà ilé la fẹ́ rà ẹ lọ wò ó àbí kí wọ́n ròyìn rẹ̀ fún yín kó tẹ́ yín lọ́rùn àbí kẹ́ ẹ lọ wò ó onídìílọ́la ní ìsìnkẹ́ máa sọ pé ilé tí wọ́n tà fún yín ilé tí ò ní pẹ́ wó ni ilẹ̀ lásán lẹ́ra ta ló ní kó o má lọ láti lọ wò ó kó tó di kó sanwó gbà tí èsì pé wọn náà ọmọ wàhálà tí wọ́n máa ń ṣe fún tó rówó. májẹ̀mú ẹlẹ́keje náà ní kọjá kọjá tá a fẹ́ ra ọ́n àti dáńtà ọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ta fún ọmọ rà á alùpùpù máa lọ ni
wọ́n ta fún ọmọ ra kálukọ́ máa lọ ni pèsè pé wọ́n ta fún ọ bóṣù tí ń bọ̀ bá ti dé ẹjọ́ oṣù tí ń bọ̀ kò tó wá rà kò ní jẹ́ tí mo ta fún ọ àmọ́ sanwó àfi tó bá di bóṣù tí ń bọ̀ bá wọlé ẹ dákun tí wọ́n ní tí wọ́n fowó rẹ̀ ṣe kó tó dìgbà mo ta fún ọ tí lágbájá bá farama ìbùkátà kọ́ farama kọ́ mọ́ farama ìwọ́n tiẹ̀ ọ lọ́jà ta òbùkátà kọjá pé wọ́n máa so má tí lágbájá bá farama torí pé ó lè má farama òbùkátà rẹ̀ wá nǹkan tí wọ́n fẹ́ rà lọ síbòmí. tẹ́lẹ̀ bá yé wa eléyìí làwọn májàmú méjèèje eléyìí tó gbọ́dọ̀ pé sára kárakáta gbogbo ń ta fẹ́ tà kọ́ bá kéré kọ́ bá tóbi a gbọ́dọ̀ rí dájú sáká pípé àwa tá a fẹ́ tà yọ́nú sí ẹni tó fẹ́ rà náà yọ́nú sí a sì rí pé ẹni tó fẹ́ tà àti ẹni tó fẹ́ rà kò sí dídìrín nínú àwọn méjèèjì èkíní kejì wọn gbọ́n fẹ́ kó ṣe wípé wọn ò tí ì dàgbà bàlágà tán àmọ́ wọn gbọ́n ẹni tí ò wá tí ì dàgbà bàlágà tán nǹkan tí irú wọn lè tà tí ò ní mú apọn lọ́wọ́ irú rẹ̀ wọ́n tà kìí ṣe tó tóbi jù bẹ́ẹ̀ lọ. bákan náà ẹlẹ́kẹta òun náà ní kó jẹ́ pé níta fẹ́ ta owó ní ṣẹ̀ríà pè kìí ṣe tí ọ̀tọ̀ láti tà. ẹlẹ́kẹrin òun náà ní kó jẹ́ pé níta fẹ́ ta ẹ̀yin lẹ́ni kìí ṣe nǹkan oníkan lẹ fẹ́ tà. ẹlẹ́karùn òun náà ní kó jẹ́ pé níta ń ta ẹni kápá láti fi lé ẹni tọ́ra lọ́wọ́. ẹlẹ́kẹfà òun náà la gbọ́dọ̀ mọ owó tí wọ́n san kẹ́ni tí wọ́n rà náà kọ́ máa tó ń fẹ́ rà. tí ó bá ti ṣeéṣe bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹ̀ tí ì ríra ẹ̀ tí ì rí ta. ẹlẹ́keje mọ́ta náà nù kò bùkátà pé bọ́ọ̀bá tó dìgbà báyìí tí lágbádá bá fara mọ́ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إما سيبواني إكما مسلاسي إلي الله أي جسني تيانتين جسن الله عز وجل أنسلاي تلو إلي داوان نفسجو nínú àwọn àyè tí ń bẹ lókè pẹ̀ nínú àwọn àdájọ́ eléyìí tó jẹ́ ti mọ́sálásí ó ní pé káràkátà kò tọ́ nínú àwọn mọ́sálásí kátàkárà kìí sáyè rẹ̀ ní mọ́sálásí torí pé Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní idha ra'aytum man yabi'u أو يبتاع في المسجد فقولوا لا أربح الله تجارتك تبالي أن تنتاوجا تبين راوجا نينو مسلاسي أصفوني كي
Olúwa ò ní jẹ́ kí káràkátà rẹ̀ ó lérè. Torí ẹ̀ mọ́sálásí a kì í lo àǹfààní páwọn èèyàn máa ń pọ̀ nínú ẹ̀ fún àti polówó ọjà. A ò sì gbọ́dọ̀ ra ọjà nínú ẹ̀ nígbà tí ọ̀tọ̀ kún ọ̀tà nínú ẹ̀ ọ̀tọ̀ ká rà nínú ẹ̀. Tí ó bá jẹ́ pé ọjà tá a fẹ́ tà òun náà ní í ṣe pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn bí àwọn tírà ta kọ lọ́lọ́kan ọ̀jọ̀kan, àwọn afẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ nínú mọ́sálásí, àwọn afẹ́ fi tó àwọn èèyàn tó wá sí ìdánilẹ́kọ̀ọ́ létí wípé yàtọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ tá a wá ṣe yìí o a tún kó àwọn àǹfààní míì lọ́wọ́ fún wa fẹ́ni tó bá fẹ́. Ìyẹn àwọn tírà wa tá a kọ téèyàn bá fẹ́ rà ẹ tún ríra pẹ̀lú wíwá tá a wá yìí ẹ gbọ́dọ̀ kéde nínú mọ́sálásí torí ìkéde òun lásán abẹ́ kátàkárà lọ́wọ́. Ṣẹ̀ríà ó sì ní tá a bá rẹ́ni tí ń tà tàbí ń rà nínú mọ́sálásí ká sọ pé Allah kò ní í jẹ́ kí káràkátà rẹ̀ kó lérè. Ẹ lọ polongo tírà yín ẹ polówó rẹ̀ níta lóde mọ́sálásí kìí ṣe nínú mọ́sálásí. À ń bọ̀sibọ́sí págùnmù la fẹ́ polówó àbẹ́wé dúkan la kó wọlé tó dínwó tàbí ilá ẹ̀fọ́ tàbẹ́wà ààyè rẹ̀ ò sí nínú mọ́sálásí. Mọ́sálásí wà fún ká ṣe sọ̀lẹ́ ká ké al-Qur'an ká ṣe rántí Allah, àmọ́ kátàkárà kò sáàyè rẹ̀ nínú mọ́sálásí. Wọ́n á ṣe al-i'tikaf ọwọ́ ajé oníkáràkátà, àwọn ọmọ rẹ̀ àwọn ń bẹ́ǹdì gbá wọ́n sì ti wá ṣe al-i'tikaf ọwọ́ ń fojoojúmọ́ pàkíyèsí àwọn ọmọ ikú ọjà tuntun tí wọ́n kó wá fún yín o, ibi báyìí báyìí ní ká ẹ kó sí o, iye báyìí báyìí sì ní ká ẹ máa tà o. Ẹnìkan tiẹ̀ wá nájà o àwọn ọmọ wa pe ọ̀ràn ṣẹ́ pé ẹnìkan ná lówó tó dín sí iye tí a wí o, àmọ́ iye tó fẹ́ rà 6,000 ni tá a lè tà fún ẹ tà fún ẹ má tà fún ó ti ṣẹ̀ sófin ṣẹ̀ríà. Mọ́sálásí èsì lè tajà, mọ́sálásí èsì lè rajà. A ti máa kó lè ta ó lè rà á láì jẹ́ pọ̀ wá ń di àtẹ pẹ̀lú bólúwa ti ṣe jẹ́ kí ìlọsíwájú kọ́ bá ìgbésí ayé ọmọ èèyàn lónìí pẹ̀lú ọlọ́kan ọ̀jọ̀kẹ́ ẹ̀rọ eléyìí tó lu amúyàn rírọ. Torí ẹ̀ ọmọ á fi ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ ọmọ fi rà ọmọ fi ta kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà nínú mọ́sálásí. Kò kíyè sára o, kò kíyè sára. Ẹni tó fẹ́ pè ọ́ ọjà ní tí ẹjọ́ sòwò mọ́tò tẹ́ fi rọ̀ síbì kan kó tó di pọ̀ wá sí mọ́sálásí ni. Ó tún wá pè ọ́ nígbà tó wà nù mọ́sálásí. Ó ti wá rí kó ní pè ọ́, kí ni ó bá pè ọ́ fún? Ṣé bọ́ọ̀rọ̀ tẹ́ ti sọ tì náà ni ó gbọ́dọ̀ gbé? Ó gbọ́dọ̀ gbé rárá. Ṣé mọ́tò wa ń bẹ wájú mi mọ̀ ń ta nù mọ́sálásí ni? Tí wọ́n bá gọ̀ tó ọ̀ máa ń tó ń ṣe òfin ṣẹ̀rí àgbọ́jù ọ̀lọ́. Nítorí pé tó bá ti gbé ẹ̀rọ àní ń tàṣẹ ọ̀dà kò burú ẹ sáwó ọ̀kan ṣẹlẹ̀. Kí wọ́n ní wọ́n ń pè lẹ́yìn kátàkárà náà ni. Òfin ṣẹ̀ríà ó ní ọ̀ gbọ́dọ̀ dánwò nínú mọ́sálásí, kátàkárà ọ̀ gbọ́dọ̀ dánwò. Torí délé kákíyè sára kọ̀tọ́kọ̀tọ̀ náà ká máa tajà ká máa rajà nínú mọ́sálásí. Tàbá wa ti tà ń kọ́ àbá rà á apá kan náà àwọn olùmọ̀ wọ́n ní ta ṣe haram ni àti ìríra àti tí ìrìtà. Àwọn apá kejì wọ́n ní ta ṣe ó burú ó bàjẹ́ ṣùgbọ́n àti ta àti rà àti ta àti rà. Kí ló dé? Àdìsí kan náà ni. Torí àdìsí sọ pé tẹ́ bá rẹ́ni tí ń tajà àbí ń rajà nínú mọ́sálásí ẹ sọ pé Allah kò ní jẹ́ kí káràkátà rẹ̀ ń kó béèrè. Apá kan náà àwọn olùmọ̀gbọ́ yìí pé n tó mú ni ṣépè fún yàn lórí nǹkan kan tó ṣe n tá àti torí rẹ̀ ṣépè fún yàn kò ní jẹ́ ntọ́da.
apá kejì sọ pé a kàn kórìíra rẹ̀ ni torí wọ́n ṣépè èpè kan sẹ́hùn kò túmọ̀ sí pé owó tá a ṣeun kò mú torí tá a kàn sọ ni pé kò ní béèrè bí ọba wa béèrè ó sá ti wáyé ó ti wáyé ná tó eléyìí òun náà lórí sí ọ̀rọ̀ méjì tó wà àmọ́ nítorí túmọ̀ sí náà ni pé kò jìnnà sí má dàn wò agbára sí káràkátà nu mọ́sálásí bákan náà wọ́n máa ti pèpè fún sọlátul jumu'ah ìpèpè ẹlẹ́kejì eléyìí tí wọ́n máa ń pè tí ìmáàmù bá ti dé ìpéyùn adánilọ́wọ́ kọ́tánni níbi kátàkárà ẹnìkan ò gbọ́dọ̀ tà má kò gbọ́dọ̀ rà má gbogbo tó bá tún jọ kò gbọ́dọ̀ wáyé má àfi tẹ́ bá ṣe mùsùlùmí. Olúwa ní ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ah fas'aw ila dhikrillahi wa dharul bay'. Olúwa ní tó bá ti pèpè fún sọláàtì ní ọjọ́ jùmọ̀à ìpèpè yún ọ̀nà lè tá máa ń pè tí ìmáàmù bá ti dé tó bá ti lè pè é ẹ máa yára tètè lọ síbi ìrántí Allah ẹ pa gbogbo káràkátà tì nínú káràkátà náà ní sí ọwọ́ tó ń ṣe wọ́n bá wọn tún aago ṣe wọ́n bá wọn tún àwò ṣe máṣíìnì ló ń tún ṣe mọ́tò ló ń tún ṣe ìpè lọ́fẹ́ pa ní ebó náà lọ́fẹ́ pa haram ní gbogbo tó ń ṣe láti gbà wọ́n ń gbé wa ní mọ́tò ni wọ́n ń gbé wa lọ́kadà ni ọkọ̀ ojú omi ló fi ń kó wa ń gbà wọn mùsùlùmí ni ó ti di haram láti gbà wọn. gbogbo yín gbọ́dọ̀ ti dé mọ́sálásí nígbà tá ti pe sọ̀láàtì tí ìmáàmù ti dé òun gbogbo jẹ́ǹsẹ̀ ti di haram tó bá ní í ṣe pẹ̀lú kátàkárà àwọn èèyàn gbẹ́sìn yìí wàláhì ìgbà náà ló ponú kan yóò tún gan sí di ẹ́ńjìnì yóò mọ̀ tu ọmọ mú 1413 wá 1413 bo mọ́sálásí lọ́yẹ̀ kó ti wà mọ́sálásí gbogbo tó ń ṣe ń gbà ó ti di haram kọ́lẹ̀ àwọn olùmọ́tò sọ wípé ó fi dórí à ń so yìgì tó máa so yìgì ní dédé ìgbà tí ìmáàmù ti dé òun tó ń pè sàláàtì yìgì wọn so torí ẹ̀ka kíyè sára o mo lọ wá àtìgbà wọn ti pè sàláàtì ń bọ̀ ni wọ́n wà tó wà mọ́sálásí ó sì pèrè mùsùlùmí ọ̀dẹ́sìmà tí bó ṣe máa ṣe nánu tó fi fàyè lẹ̀ ọ̀sánú ara ńgbà tó wà láyé ọ̀hún retí kẹ́ni tó kù láyé ọ̀sánú tiẹ̀ ńgbà tó bá lọ tán pẹ̀lú kí ni wọ́n bá fi sànú ẹ̀. torí ẹ̀ ìpèpè fún sọ̀láàtì tí ìmáàmù ti máa dẹ̀hùn gbogbo njẹ́ ń bá ń ṣe ó ti dèwọ̀ tó bá ní í ṣe pẹ̀lú kátàkárà àti gbogbo ntọ́jọ́. torí ẹ̀ bísínẹ́sì wọn bá ga kò bá kúrú kò bá ròndó owó tí ń bẹ ń bẹ ọba gèlèmà kò bá sì má ti owó tó lọ títí gbogbo ẹ̀ ti ṣe lẹ́yìn ìgbà tá ti pèpè ẹlẹ́ẹ̀kejì ń ó ti di haram kákìí sára o kákìí sára o ọwọ́ àtún àtàn fóònù nínú mọ́sálásí náà lọ́jọ́ júmọ́à ó tún bá káràkátà lọ ọ̀dàmà rárá ọmọ n tán pè ní Islam gbogbo kátàkáràkátà wọn ti tán mú fóònù rẹ wọ sàárè kẹfì máa bá bísínẹsì lọ torí ẹ tó máa ti pèpè fún sọláàtì ìpèpè ẹlẹ́ẹ̀kejì ibikíbi tẹ́ bá wà mọ́sálásí yá ó ti yẹ kó o ti dé kó tó dìgbà pẹ̀lú àsìkò tó pẹ́ torí àwọn ọ̀rẹ́ ńláńlá kan wà tolúwa máa ṣe fáwọn ẹni tó ti dé ṣáájú ẹ̀ ó rí kan mú rí láti bí ọdún 10 tó ti bàlágà ó tí ì rí kan mú rí ń jọ júmọ̀ kan ẹ dákun ẹwọ júmọ̀ tó wà lọ́dún 10 late comer náà ni late comer ẹ sì ń ṣẹgbẹ́ àdánù kan wọ́n ní gbogbo ẹni tó bá ti pẹ́ dé yọ sanwó fáìnì èló lọ san fún mọ́sálásí pò ó léètì dé èló lọ sọ fún Allah ipò ń pẹ́ sí ìjọsìn torí ẹ dákun ẹja kíyè sára ikú ń bẹ ọwọ́ ètò ṣe náà ni iná ni ó jẹ sábàbí kí ló dínkù lára rẹ kò dín kankan kunu bísínẹ́sì rẹ
aago 12 lùjà ìlú ó ti gba mọ́sálásí lọ kí ló dínkù kò dín kankan kù bó jókòó bẹ́ẹ̀ náà ò ní níjú tó ló wá kọ́ fún ọ lọ ó sì ti ń gba ládá ńlá ó ń ṣe àṣepamọ́ ikú ń bẹ. ẹ máa bọ̀ ìmáàmù ti fẹ́ sálámà gbaná ni wọ́n wọ sọ́láàt ẹ̀dá kun ṣé júmọ̀ àmọ́bá júmọ̀ àkọ́ jámíù ni. torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ mójútẹ́sìn ìdí ẹ̀sìn ẹni là ń mọni ní mùsùlùmí èèyàn kẹsìn kún kankan ẹ̀dá kun bó mo ṣe fẹ́ rí tí ń bẹ lọ́dọ̀ Allah gbà bó mo ṣe fẹ́ rí gbà torí ẹ̀ tí wọ́n bá ti pèpè yí báyìí tí wọ́n bá ti pè ó ti léètì tán pín ó ti léètì tán pín má jẹ́ wọ́n pè tako tó wọ mọ́ṣáláṣí ìwọ tó ti yẹ kó o dé ti pẹ́ ọwọ́ adúró títí tí wọ́n fi ń pèpè gbà kó o ti léètì tán pín ó ti pẹ́ tán pín má jẹ́ wọ́n pè tán mọ́ ọlọ́kọ̀ tó wọ mọ́ṣáláṣí orí ńlá sì ti fọ́ ọ̀rù torí màlẹ́kà ti ń kọ́ kọ́ tí lè má mú bá ti dé òun tán bẹ̀rẹ̀ sí pé sọ́láàt wọn kó kọ́ mọ́ ó sì gbọ́dọ̀ má wà torí di ẹlẹ́yìn olùwàdàkùn má jẹ́ àmà ṣàṣẹ dànù ẹ̀sìn wa ń fẹ́ ká mójútó amójútó ayé yìí ọ̀tàn amójútó owó ọ̀tàn sẹ́ni tí yẹn bá lówó bákan méjì ni máa ṣẹlẹ̀ òun lè ti tán kówó tó tán iná ni wọ́n fi máa sọ pé wọ́n ò jogún ẹ̀ ìgbà míì owó máa tán kéèyàn tó tán láti máa pè ní olówó àtijọ́ bákan méjì ni gbogbo ayé tá à ń wo wọ́n mọ́ yìí tá a tó mú láyà wá yìí ẹ rí i pé nítorí wàá kọ fún kálukú náà ni tó bá jẹ́ wàhálà ẹlòmíì ò ṣe wàhálà tó ẹlòmíì wàláhì kò ní kankan èsè wàhálà àṣẹ làágùn kan ní jẹ́ ká là àkọọ́lẹ̀ ni n gbọ́dọ̀ jẹ́ kí nǹkan tí ó tàn kó kí nǹkan yìí kí n máa rántí ẹ̀ ǹjojúmọ́ n gbọ́dọ̀ jẹ́ kí n tí ó tàn kó gbé tí ò ní tán lọ́wọ́ mi ayé ọ̀tàn ọ̀run ò ní tán àtọ́yìn wa lọ sọ́run kọjá pé náà lèèyàn wọ̀ ẹ dákun kí lóríire òṣìṣẹ́ padà lọ ṣàtúnṣe torí di eléyìí ẹja mẹ́sìn wa kókó náà bá ti pèpè ẹlẹ́ẹ̀kejì ń kọ sáyè rẹ̀ ma gbogbo bísínẹ́sì kọ kí la fẹ́ fi ṣe ètò àti ṣe tẹ́lẹ̀ náà kí la fi dà ẹgbẹ́ kan kówó yìí náà jọ fẹ́ lómi náà ni bẹ́ẹ̀ ni tẹ́nìkan bá kú tó lówó ìwọ náà ẹrú ayé yìí ọgbọ ó ní owó débi téèyàn lówó dé wọ́n sọ fẹ́nìkan lánàá l'Àbújá wọ́n fi àpèjúwe kan hàn àwọn ilé tó ẹgbẹ́ láti títì kan sí títì míì ni mo lẹ́nìkan wà tó kú mo wà nínú àwọn ikọ̀ tó ń bá pín dúkìá rẹ̀ ó wá láwọn arúlé rẹ̀gẹ̀dẹ̀ l'Àbújá ó ní láwọn ìlú òyìnbó ọ̀tọ̀ọ̀tọ̀ mo wá ń sọ fún arákùnrin yẹn pé tó bá yẹ pé yẹn máa ń fi owó fi mú kó mọ́lẹ̀ kọ́ mọ́ wàá bá yàn irú owó tá a pín òun wọn ò bá yẹ pé ẹni tó nírú rẹ̀ ó lè dákú lọ́wọ́ kọ́ mọ́ mẹ́mí rẹ̀ lọ. owó tó ń wá fi lẹ́hùn tó jẹ́ owó ńlá òun ibi tá à ń ti ń pín làwọn ọmọ tá à ń pín fún ká ti ń bára wọn jà. gbogbo wọn ní ò ní pín bẹ́ẹ̀ o àmọ́ ibi tẹ́mi fẹ́ mú ni inú ilé kan èmi ò fẹ́ mú kí lọ́lọ́ o tààrin mo fẹ́ mú o tìsàlẹ̀ pátápátá mo fẹ́ mú tàbí bí mo fẹ́ la ilaha illallah bàbá tó ṣe kalẹ̀ dà ìkíni ṣẹlẹ̀ sóònù sàárè àtúnṣẹ̀ṣẹ̀ ń ṣe wáàsí fún wa ni. ẹran tirẹ̀ pẹ̀lú àdúrà tí ọba kú ta ni wọ́n bí dànù yín tí ó sọ pé ìbò ní mú kí ni. báyìí ṣe rí nu jàmá ó ṣe rí nu ẹ̀yin lẹ́kàn máa dààmú ẹ̀yin lẹ́ẹ̀mọ́ forí ṣe lẹ́ẹ̀mọ́ forí lági lẹ́ẹ̀mọ́ fọrùn rúgi at the end of the day ọmọ tẹ́ ń wò pé ọmọ bú nínú àwọn ọmọ yìí ọmọ bú tí ègbọ́rọ̀ kàtàùn ó ní ọmọ fọwọ́ lálẹ́ ńjọ́ tẹ́ bá kú tí ọmọ halẹ̀ la ilaha illallah òkú ìbá máa padà pé ìwọ ó ti parí ẹ jẹ́ àkíyèsára jama ẹ jẹ́ àkíyèsára wàhálà tá à ń ṣe tó bá yẹ pé a bá fún alqiyama wa náà láwọn àpín kan tó nítumọ̀ nú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò dé lọ bá dáadáa máa ayé lásán ó sì tún rí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà nínú ẹgbẹ̀rún láti rí èèyàn kan tó lówó
ó gba àwọn àyókù ẹbí wàhálà náà ni ó parí sí wàhálà tó fi bẹ̀rẹ̀ orí rẹ̀ náà lọ tán sí fẹjá kíyè sára ẹmẹjẹ agbàgbé pa lọ káfi titẹni tó ti dé bá káfi kọ́gbọ́n tiwa náà ń bọ̀ ká ìsìn rẹ kún mọ́fẹ̀sìn rẹ ṣàwàdà gbogbo ayé yìí báyìí irọ́ lásán ni ó padà di nǹkan tó yẹ pé àwọn ọmọ rẹ̀ ó máa pín mọ́wọ́ ó tún dọ̀tá lórí tí wọ́n fi lẹ́hùn gbìyànjú láti ṣàánú ara rẹ̀ bákan náà tó bá ti di pé àsìkò sọ̀láàtì ọ̀ranyàn ó ti fẹ́ bọ́ ọmọ lọ́wọ́ kápẹ́ ń kù ṣẹ́jú 5 tí àkókò àsùbá ò fi lọ kányányá ó tètè jí ọwọ́ sálọ àlá sígbà náà ló tún á ríran rí pé àgbàdo tán kó bọ̀ ẹ mẹ́tí wọ́n kó sálẹ̀ òkè ni wọ́n àgbàdo kọ̀ rere nì dákúndákú lọ sí sọ̀láàtì kíákíá tani sọ̀rọ̀ àgbàdo nìsín torí pé àsìkò ti fẹ́ há mọ́ ọ lọ́wọ́ tó o bá jáfara òun ọ̀yọ́ lásìkò sọ̀láàtì bá ti fẹ́ lọ tán wọ́n tún dédi káràkátà ìyẹn tó bá pẹ́ kó tó ṣe sọ̀lá a tún máa tẹ̀síwájú lọ́jọ́ mi ẹja kíyè sára kò sí nǹkan tí sẹ̀rí ayé ọ̀dà sí kò sí nǹkan náà wọ́n ronú rẹ̀ kọ́ sọ kò sí nǹkan náà nínú àwọn tíra sẹ̀ríà níbi kó lè máa bí sẹ̀ríà yìí ṣe ga tó nínú àwọn tíra sẹ̀ríà àwọn tíra kan wà tẹ́kẹ̀ ronú rẹ̀ tí wọ́n bá ti ronú ẹ̀ àwọn wa wo harafi tí n tó fẹ́ béèrè ń pa rẹ̀ fi bẹ̀rẹ̀ harafi tó fi bẹ̀rẹ̀ ń àwọn wa wo inú ìdìwò láràfi ń wà wọ́n ti ṣe kalẹ̀ bíi dictionary gbogbo ń tọ́ ń bá ń rò láyé kò sí ti sẹ̀ríà ọ̀dà sí Allahu Akbar torí ẹ dákun gbogbo káràkátà wa ẹ mẹ́jọ ajé kó bá wa o ẹ mẹ́jọ ajé kó mú wa dẹni tí ó pàdánù àlùkìyàmà wa o Olúwa Ẹlẹ́dàá kó jẹ́ kó dáa fún wa láyé kó dáa fún wa lálùkìyàmà gbogbo ní táà ń ṣe tó dáa Olúwa má dùn wá ládàá rẹ̀ eléyìí táà ń ṣe tó kù díẹ̀ káàtó Olúwa dákun àforíjìn rẹ̀ là ń tọrọ àtàmójúkúrò Olúwa Ẹlẹ́dàá wa jọ́ dáa fún wa láyé kó dáa fún wa lálùkìyàmà má ṣe wá lọ́kàn nínú àjọ ṣègbè tí ó ṣòfò tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà Olúwa Ẹlẹ́dàá wa pa wá láṣẹ kama ṣe àsọ̀láàtù fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lù wá fi gbogbo dáadáa rán sí wa torí pé Allah àtàwọn màláíkà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àsọ̀láàtù fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidun Majid wa barik ala Muhammadin wa ala ali Muhammad كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا وامكر لنا ولا تمكر بنا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يحفظكم الله